Èkuru ọ̀ràn Buhari gbọ́wọ́ rẹ̀ sáwo oníkàṣe Ruga settlement kékeré ń ṣàkápò ẹkùn yóò kàn dógún ní. Èkuru ọ̀ràn Buhari gbọ́wọ́ rẹ̀ sáwo oníkàṣe Ruga settlement kékeré ń ṣàkápò ẹkùn yóò kàn dógún ní. Ìlú gbóná ó lágbára Buhari kẹ́míyẹ tí àlà ó ń fún wọn lówó wọn ń ṣe yọ̀tọ̀. Yorùbá ẹ jí ẹ máa sùn ìlú máa fẹ́ múná. Èkuru ọ̀ràn Buhari gbọ́wọ́ rẹ̀ sáwo oníkàṣe Ruga settlement kékeré ń ṣàkápò ẹkùn yóò kàn dógún ní. Ọ̀sán gangan ni kánnakánná hàn. Nígbà tó ṣe pọ́n. Àjòrò dòdòdò ní gbogbo fàfáǹsẹ̀. Tí gbogbo lẹ̀ dúdú kiri. Àkùkọ tó bá kọ lóru ọ̀gànjọ́ yóò dùn ẹ bọ̀. Yóò dòkú ni. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Káàbọ̀ ọmọ ìdè. Tàti wèrè ló bọ́ yẹn. Bẹ́ẹ̀ni. Làkọ̀sìmọ̀gbà ló bílẹ̀. Òun gángan ni. Abíamọ ò ní gbẹ́kún ọmọ rẹ̀ kọ́ mọ́ tàti wèrè. Kétékété báyìí ni ó jẹ́. Gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀yin dà. Ẹ̀yin dẹ́ẹ̀dì. Ẹ̀yin ọba aládé. Sẹ́ǹsùn ni. Gbogbo ìjòyè abàkún lọ́rùn. Dúdúdú. Ẹ̀yin baálẹ̀ tó jó lórí ìletò. Tó mọ̀lẹ́ tó. Ẹ̀yin mọ́gàjí ẹ̀yin baálé ilé àdúgbò gbogbo. Bẹ́ẹ̀ jẹ́lé ó tú. Ọ̀rọ̀ kan lẹ̀kan baálé. Ọmọ kan jẹ́jẹ́ mojókòó mẹ́. Kọ́lẹ̀ kan gbá sọ. Ìjàngbọ̀n kan rúgbó bọ̀ lábẹ́lẹ̀. Wàhálà ti fẹ́ bẹ́lẹ̀. Bí dùgbẹ̀dùgbẹ̀ òkè yìí bá fi jábọ́ sílẹ̀ yóò dogun. Wàhálà dé. Ni mo ṣe ní. Pé kí ni ó dé? Làpálàpá níbẹ̀rẹ̀ tán mọ́ná. Bẹ́ẹ̀ yóò bá kíyèsí. Ẹni ó bá ní fọlọ́rùn kó bójútó. Kó tó fẹ̀. Bára ilé ẹni bá ń jẹ kòkòrò burúkú tá a sọ̀rọ̀. Ẹ jẹ́ tètè kìlọ̀ fún. Orun herẹ́rẹ́ a sì jí ìyàn kalẹ̀ lọ́gànjọ́. Ikọ́ pàùpà. Ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Wọ́n tó kanlẹ̀ tán. Láyé àtijọ́ ni wọ́n ti ń dẹ àwọn o. Ayé èsì ti kọjá bẹ́ẹ̀. Lọ́tẹ̀ yìí gbogbo ara la fi gbáradì. Ẹ múra lẹ̀ ni. Òdìjẹ́ ò ṣeé gbámú. Ẹ̀fúùfù ò ṣeé so lókùn mọ́lẹ̀. Bá tó bẹ́ẹ̀. Ogun náà ò ṣeé mú ṣeré. Ó ta. Ìgbóná ìgboro làájọpọ̀ lọ. Ọwọ́ dùn tẹ̀jẹ̀. Àfọwọ́fọnà kì í dúró gbẹ́jọ́. Kò tó bẹ́ẹ̀. Tá a bá dákẹ́ ta rẹ ní bánidákẹ́ ni. Náà pariwo bára yẹ. Adé afárákùnrin ìjọ́sí. Níjọ́sí náà. Tí sun rárá kira rẹ̀ bí bá ń ròde. Ó fẹ́ káyé dẹ̀hùn mọ́. Buhari fẹ́ gbégbégbé gbèsè kù lé wa. Ẹ má di ó gbé o. Bẹ́ẹ̀ kọ́ jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni náà. Ó fi lọ̀ wá ní. Àfilọ̀ lórun orí kẹ̀kẹ́. Ẹyin náà bá ìgbà. Ìbùkún ni fẹ́ni tó fọ̀bọ̀ lọ́yàn. Ẹ̀kọ́ nìyẹn. Ẹni ọfọwọ́ méjèèjì kó ìjàngbọ̀n mọ́ra ló dágun. Òun gángan ni. Ó náà ló kẹ́ran àti kéré. Òun ló dáràn. Ajagun fẹ̀yìntì Muhammadu Buhari dé páńpẹ́. Tí ò ní mú wa. Ó fẹ́ fi mẹ́ja lómi. Ọ̀gá sẹ́bà. Buhari dẹ̀gìrì ó fẹ́ fi mámọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn ti bọ̀. Buhari ń fẹ́ràn ó ń forí ọká ọmú o. Wọ́n ní kí là á ṣe. Ó fẹ́ kí ọwọ́ sí ẹnu sèbé. Yóò sì kéje. Buhari fẹ́ gbé paramọ́lẹ̀ kọ́rùn. Yóò rí jà fàyàfà. Ọmọ pé mọ́nàmọ́ná lolóògùn lè gbé. Tí ń ta ni. Èyí tó bá gbìyànjú paramọ́lẹ̀ ló fẹ́ rí jà fàyàfà. Yóò dán. Ṣé ẹ ti gbọ́ nípa ti Ruga settlement? Èmi ní jẹ́ bẹ́ẹ̀. Buhari fẹ́ fi tìpátì kóòkù kó Fúlàní sí gbogbo ìjọba ìbílẹ̀ Kí ló dé? tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri. Kí ló fà? Àfàìmọ̀ kó má jẹ́ ọ̀rọ̀ yìí ni yóò fa ìyapa wa. Ó yá ti pín ti pín. A fẹ́ mọ tí ọ̀bọ fi sorí tí náà kí ò fi sorí. Ó ló jẹ́ náà. Ìdí ni pé Fúlàní kọ́ nìkan lẹ̀yà tí ń bẹ ní Nàìjíríà. Á pọ̀ kàn. Kí ló wá dé tíjọba fi ń tírètì wọn gẹ́gẹ́ bí ọmọ ọba. Ń kò jẹ́ pé wọ́n. Wọ́n fi Fúlàní kẹ́ ẹ̀yà tó kù. A sì láàtúnjọ ní Nàìjíríà. Àníkà. Kí ló dé tá àkókò fọ́ ooru Nàìjíríà mọ́lẹ̀ kó fọ́nká. Kálukú kọ́. Kí Naija Delta ó lọ nílọ tiwọn. Náà Biafra gbà. Kí Biafra ó gbọ̀tọ̀. Káyé nílẹ̀ ń di Káwúsá àti Fúlàní ó ṣe tiwọn lọ́tọ̀. Ká fìdí ìjọba Odùduwà Republic kalẹ̀. Oòduà Republic. Kí ló dé tí Buhari ń fọwọ́ rò wá lọ́nà ọ̀fun? Wọ́n sàfihàn àsọ̀rọ̀ Kí ló dé tó lé wa kàgiri tó tún ní a máa sánìṣó? Á sùn sẹ́yìn. Buhari ti fọwọ́ sí establishment Kí ni? Fúlàní Ruga settlement Èwo ni tún jẹ́ ní bẹ́ẹ̀? gbogbo 36 states. Ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló máa wálẹ̀ fún Fúlàní. Ọ̀wọ́ odòkú. Lórí ilé ọ̀hún ni wọ́n ti máa fi ẹran jẹko. Kí ló dé? Ibẹ̀ ni wọ́n kọ́lé tí wọ́n máa gbé sí. Gọ́fìmẹ̀ntì ló máa bá wọn kọ́lé o. Wọ́n á ní mọ́ṣáláṣí síbẹ̀. Wọ́n á nílé ìwé fáwọn ọmọ wọn. Àti primary pẹ̀lú secondary. Ẹ sì dákẹ́ wò ó. Ẹ sì wá ní wọn ò tí ì gbalẹ̀. Wọn ò tí gbà. Òpònú tiẹ̀ ní kì í ṣe fulanization. Nígbà tó ní rònú. Ọbọ̀ kì í jèrè lẹ́yìn ọkọ̀. Afọ́fún pé mu. Ẹnikẹ́ni nílẹ̀ Yorùbá
tó bá fi plọ́ọ̀tì ilẹ̀ kan kalẹ̀ fún Fúlàní settlement ò ní jèrè. ẹ ní gbádùn. ó folómi ẹ̀fọ́ sí i. kí ní túmọ̀. onítọ̀hún ó ṣòfò ní. rádaràda nígbẹ̀yìn eré òṣùpá. àjọwádìí lè nínú owó. òfò nígbẹ̀yìn ilé ahoro. bẹ́ẹ̀ni. ṣé òwa máa fún òwò lọ́rùn ni. kí ló dé tí Buhari ranjú mọ́ ilé ọlọ́ràá tiwa. ìtọ́ ìbalẹ̀ fún Fúlàní ní dandan ni kí àwọn gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́. ṣé wò lókè ọ̀yà. kì í ṣe pé àwọn máa pa wá lásán o. ó tún máa bí ají bó ṣe wu àwọn làwọn máa gun àwọn obìnrin wa. àwọn náà fẹ́ dọba ni. àwọn sọ ilẹ̀ wa dóúnjẹ fún màálù àwọn pátá. gbogbo sí àkójọ. ẹsìn níjàgbà ò ní ṣẹlẹ̀. ẹlọ́gùn ò ní. gbogbo ìlú tí obìnrin bá ti ń kí atótó arére tẹ́lẹ̀. gbogbo ṣe tó. igi arére ní ọ̀padà wù níbẹ̀ o. wọ́n wáyọ sọ. mọ gbàyé mọ gbọ́run apá ọlọ́run ọ̀ka. ìkàlẹ̀ yóò ṣàgbé. Fúlàní settlement nílẹ̀ Yorùbá. kí ló dé. láéláé forever kò lè ṣeé ṣe. kò ní àpùsì. wọn ò bí mẹ́tàlá gómìnà ìpínlẹ̀ Yorùbá kankan dá. yálà yẹn wò tó bẹ́ẹ̀. àbí kò ní dàgbà títí. kó fọwọ́ sọ̀yà pọ́jú orí òun ju bàbá tó gbé e lọ́mọ lọ. adẹ́tẹ̀ ló sọ̀rọ̀ gan. kí ló wí ọjẹ́. wọ́n ní gbogbo nǹkan lòun ò fi lè jẹ́rìí àwọn ará ilé òun. àbẹ̀wò. bọ̀tì àmọ́ sẹ́. òun trust wọn. pé kí ni. pé wọn ò bí ọ̀kankan dá nínú wọn. kó fi kankan òun wẹ̀. ewúrẹ́ nìkan ló ní falẹ̀ lòun ọgbà. èyí tó bá lòun ọgbà kìnìún ní wájẹ ẹranko. lórí jẹ́ ẹkùn. kìnìún mẹ́ni. àbí. ó yàtọ̀ sí kìnìún wa. àjọ ní tíya. oko àwa máa jẹ́ ti bàbá tọmọ kọ́ mọ́ ní àlàbí. ẹlókè ọ̀yà ní tíya. rádaràda lẹ́nu aláìsàn tó lómi ẹja koro. nọ́ọ̀sẹ̀. oríṣiríṣi àdòdó ṣọ́ọ̀ṣì. pékélé arúgbó jẹ gbèsè. ẹlẹ́kùnta ni ó sọ. mọ̀rí mohe ti sọnù. ó sọnù. ayé dojú kejì ológìnní ń fọmọ rẹ̀ lọ́mú. olè náà dájọ́. ẹsẹ̀ ìrìn jìnnà láìrábùkẹ́ ìgbín. béèyàn bá dénú agéjù yóò rí ẹtú tó yarọ. lọ́wọ́ handicap. Fúlàní Ruga settlement. ilé ò ní gbé kókó gbẹjọ. yàrá kan ò ní gbẹkùn kó gbajá kó sì tún gbọ́ lọ́dẹ. ìkòkò ní gbà sọ́sọ́ gbẹ̀yìn. ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gbà sọ́sọ́. láíláí kò lè ṣe é. èmi jẹ́rìí àwọn gómìnà tiwa. èmi gẹ́ trust. káfíńtà wọn ò jẹ́ fi yín yọ̀ sú. ẹyin wọn di iyọ̀. gba wọn ò fẹ́ ká máa dáná sun àwọn mọ́lé. tí wọn ò sì ní fẹ́ ká máa fi òkú sí àwọn délé ìjọba lójoojúmọ́. a sọ lóko bẹ́ẹ̀. àbáwọn náà wọ́n kọjú ìbọn sí wa ni. a jẹ́ pé àwa la gbé gómìnà apààyàn sórí àga nìyẹn. ayé dàndùkú sípò. àbí sáà tiẹ̀ nílẹ̀ ni. yóò táwa gan lò. àwa gan òrílẹ̀ fi dáko. oko ẹdó làwọn èèyàn wa tó moko mórí lè. àwa lè lọ́kọ́ ńlẹ̀ ká máa fọwọ́ kó mi bí. a nílẹ̀ látẹ̀tún. àwa lè lẹ́gbàá nílé ká sì tún máa wẹ́gbàá ròde. láì ṣe bá a gbà. bàbá nílẹ̀ ní south west. àjẹpá àṣetán afẹ́fi dáko ni. millions of people ló fẹ́ ṣe fámì tí ò rílẹ̀. ọ̀pọ̀ fẹ́ dáko wọ́n fẹ́ sọ̀gbìn. ọ̀pọ̀ nínú àwọn yúùtì ló fẹ́ sin ẹlẹ́dẹ̀ tí wọ́n fẹ́ sin ehoro. èyí tó fẹ́ sin adìẹ ń bẹ láàrin wọn. púpọ̀ nínú wọn ló fẹ́ sin ẹja. wọn ò rílẹ̀ láti ṣe gbogbo ìwọ̀n yẹn. ìyẹn ò bá tiẹ̀ tún dé òṣì àtìsẹ́kù. èmi ìbárò àwọn gómìnà wa ní south west kí wọ́n dákun dábò bá wa wá ilẹ̀ fún àwọn yúùtì. at least kébi àtìyàn wọ̀nyí ó lè dínkù. yóò tiẹ̀ sì jẹ́ kí yahoo ọ̀rọ̀ lẹ̀ díẹ̀. oúnjẹ ọ̀pọ̀ sí dáadáa nígboro. àjàdìẹ láti wá alternative sí màálù jíjẹ. àrẹ́dì láti sanwó ẹ̀ fún gọ́fmẹ̀ntì. àwa la sọ pé kò kódù láyé àtijọ́. níbi tó bá Fẹ́mi Awólọ́wọ̀ ti rówó ṣe nǹkan rere sí south west náà. gbogbo nǹkan tó ṣe nígbà náà ó ń bẹ títí dòní. ilé ìwò lọ́gà tó kòkó ọ̀sẹ̀ nìbàdàn. a jẹ́ pé lóòótọ́ iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ bàbá wa. ẹni tí ò ṣiṣẹ́ yóò jalè làwọn bàbá wa wí. ìwé kíkọ́ láìsí ọkọ́ pẹ̀lú àdá. àwọn bàbá wa ní kò tí ì pé dáadáa. Yorùbá fẹ́ padà síṣẹ́ àgbẹ̀. a fẹ́ gbèsò kágbègẹ́. a fẹ́ gbéṣẹ́ àgbẹ̀ lárugẹ. a fẹ́ jíṣẹ́ àgbẹ̀ padà ní south west. èyí ó ṣe fi 31,000 acres of land kalẹ̀ fún màálù láì yá wèrè. téèyàn ò sì sínwé. lọ́wọ̀n àtọ̀. kóbìnrin ó sì tún máa bí àbíkú. èèyàn tí ìrìbí sùn ajá ń hanrun. ẹ̀bà ò kárí ayé. àárọ̀ ọ̀run ń nabọ́. orin tí ò bá ṣòro kọ ni.
àti gbé rẹ̀ ò yẹ kó yé ní gbòòrò ẹnu. òkè o ọ̀gá Buhari Mr. Fulani àwa ò nílẹ̀ fún Fulani settlement ní South West o. ńlọ́ba tán ní Buhari bá wa ilẹ̀ rẹ̀ síbòmíì. àwa gan bá Yorùbá ẹgbẹ́ wa jà lórí ọ̀rọ̀ ilẹ̀ ká tó wá ṣẹ̀ṣẹ̀ sọ ti Fulani tó fẹ́ fi style wá gbalẹ̀. ìyẹn fún wọn láàyè pẹ́rẹ́ o. tẹ́ ẹ̀ bá ní gé ìka àbámọ̀ jẹ́ gbẹ̀yìn. bẹ́ẹ̀ bá ìgbìyànjú ẹ̀ pẹ́rẹ́ òkèlè tó bọ́ sẹ́nu abọ́lárìn wá ti wọgbọ́ àwòrán. because bàbá tó ta àgbàdo tó rẹ́rìn ọmọ ẹ̀ náà dákọ̀ tí ó sunkún. gàmùgàmù abojú èlò jẹ́ what is Ruga settlement tàbí Fulani cattle colonies. ìjọba Buhari rebrand grazing ọ̀sọ́ ní Ruga ọwá upgrade ẹ̀ sí next level. ṣebí tẹ́lẹ̀ rí ranches nìkan ni wọ́n fẹ́ ṣe káàkiri yígboro ìlú ká. bàtì orin ti change ló ti yí padà. Ruga settlement Fulani máa ní ranches wọn á níbi tẹ́ran wọn ó ti máa jẹko. wọn ò ní dà wọ́n kiri ojú títì mọ́. níbẹ̀ ni wọ́n ti ní abattoir. wọn á ní irinṣẹ́ tí wọ́n ti máa fi awọ màálùú ṣe pọ̀nmọ́. níbẹ̀ ni wọ́n ti máa yọ wàrà jáde. àwọn ìyàwó wọn ò ní kiri wàrà kiri mọ́. ilé gbígbé wọn wà níbẹ̀. ilé ìwé àwọn ọmọ wọn wà níbẹ̀. primary àti secondary school. wọ́n máa ní mọ́ṣáláṣí lọ́dọ̀ wọn. pápá tí wọ́n ti lè kí yídìyọ́ wà níbẹ̀. ojú òpópónà ọlọ́dà tó yọkùnùnù. iná mọ̀nàmọ́ná pẹ̀lú omi. kíákíá nípínlẹ̀ Niger ti gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. wọ́n ti bẹ̀rẹ̀ Ruga settlement ní Kòtòǹgòrá. 31,000 hectares of land ni wọ́n fún wọn. ẹ̀yin náà yanu. odidi ìlú nìyẹn o. that is 310 square kilometres. ọ̀pọ̀ local government area gan ni ò tó sáìsì yẹn. 331 square kilometres. in the average size local government ní South East. but ní South West ti wá 574 square kilometres. ìpínlẹ̀ Èkó ló kéré díẹ̀ 179 square kilometres péré ni. tẹ́ ẹ bá fi gba Ruga settlement láàyè pẹ́rẹ́ Fulani darandaran pẹ̀lú ẹbí wọn nìkan ló máa kóra wọn dà síbẹ̀. ntọ́ bá wù wọ́n ni wọ́n máa kó wọbẹ̀ o. àlejò kálejò tó bá wù wọ́n ni wọ́n sì gbà síbẹ̀. nkíhun tó bá sì wù wọ́n ni wọ́n máa ṣe. mo mọ̀ pé wọ́n fẹ́ ní special àjálẹ̀. bí wọ́n bá ti ń pa màálùú lókè lórí abattoir. ni wọ́n á ní another abattoir underground tí wọ́n ti máa ṣàpáta ìyẹn. torí bá a ṣe ń pariwo ìjínigbé tó wọn ò ṣèṣì gbé Fulani tàbí Haúsá kan. wàá tẹ etí rẹ bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́n tí mo fẹ́ bá ọ sọ. yé gbọ̀n bí ewé ojú omi kí ló ń gbọ̀n kéré fún. kọ̀rọ̀ yìí ọmọ bá a dá ọ lẹ́jọ́ nígbà tí àrọ́mọdọ́mọ rẹ bá ń jìyà ìfarabalẹ̀ tiẹ̀. Ruga settlement mẹ́fà ní gbogbo 36 states and that will make them 216 new Fulani local government areas in Nigeria plus 774 local government tá a ti ní tẹ́lẹ̀. má gbàgbé pé Buhari ti fún wọn ní láísẹ̀sì Fulani radio network o níbi tí wọ́n ti ráàyè láti máa communicate pẹ̀lú ara wọn. fúfúdè nìkan ni wọ́n sì máa sọ níbẹ̀. my dear brothers and sisters ẹ̀yin daddies ẹ̀yin mummies ti ń gbọ́ mi kẹ́ ẹ lè rí ìmọ́lẹ̀ tí ń rúgbó bọ̀ láìpẹ́ rárá. population Nigeria is approximately of 200 million plus. population Nigeria is approximately of more than 200 people níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. tí èròǹgbà jagunfẹ̀yìntì Muhammadu Buhari bá jọ o tí wọ́n parí Ruga settlement ní gbogbo 36 states pátá population Fulani ó fò fẹ̀rẹ̀ láti 13 million sí 56 million Fulanis in Nigeria. meanwhile 6.3% ni wọ́n nínú population Nigeria presently according to CIA Facebook Nigeria. tí wọ́n bá wá ti fìdí múlẹ̀ dáadáa kí Buhari ó tó parí ọdún mẹ́rin rẹ̀ Fulani tí ó wà ní Nigeria yóò ti máa tó 68 to 69 million times 4 èyí tí wọ́n wà tẹ́lẹ̀ nìyẹn àbí torí àwọn Fulani tó wà ní West African countries wọ́n ti wọlé dáadáa especially àwọn tí wọ́n lé kúrò ní
Ghana ìjọba ní kí wọ́n máa pa màálùú tí wọ́n bá ti fojú kàn ní Ghana ni àwọn ti Nàìjíríà wọlé wọ́n máa wá láti Mali Cameroon pẹ̀lú Libya bí wọ́n bá sì ti ń wọlé tàwọn ti jágàmù lọ́wọ́ wọn ni àbí wọ́n lọ búlọ́ọ̀kù wọn aṣáwọ̀ sẹ́yìn ọjà rí Fúlàní àwa jẹ́ the most populous nationality in Nigeria with 68 to 69 million wọ́n pọ̀ ju Haúsá lọ tó jẹ́ 25.1% ni wọ́n tẹ́lẹ̀ tàbí approximately 50.4 million people tàbí Yorùbá tó jẹ́ 21% tàbí approximately 42.2 million people àti àwọn Ìgbò tí wọ́n jẹ́ 18% tàbí approximately 32.2 million people. Fúlàní ó di majority nationality in Nigeria. Yorùbá àti ẹ̀yà Ìgbò ti kẹ́ran nìyẹn torí àwọn Haúsá ti forí wọn sábẹ́ aṣọ wọ́n ti mọ̀ wípé àwọn ò lágbára mọ́ jẹ́jẹ́ ni wọ́n rọra ń tẹ̀lé Fúlàní lẹ́yìn wọ́n ní àwọn ọ̀máìnì láti ṣe ẹrú tiwọn ìran Yorùbá ni ò ní forí balẹ̀ fẹ́nìkan o torí bá gbadà ò bá gbóná láíláí ìgbàdo ò ní ta Buhari ní àwọn Fúlàní tí ń dà lóró kì í ṣe Nàìjíríà ọ̀pọ̀ àwọn alágbára ní Nàìjíríà ló wé the same thing àwọn Fúlàní wọ̀nyẹn ń wọlé láti West Africa pẹ̀lú Central Africa Buhari sì fẹ́ gba ilẹ̀ fún wọn Buhari fún Fúlàní rédíò network ní license ó fún Miyetti Allah tó jẹ́ terrorist ní 100 billion naira lára condition tí Miyetti Allah gbé sí Buhari níwájú ni pé àwọn fẹ́ establish grazing road sí Middle Belt South East South South àti ní South West a jẹ́ pé Fúlàní Ruga settlement yìí ní láti mú àdéhùn ṣẹ ọ̀pọ̀ ìpínlẹ̀ ló ti fà á kékọ́rí wọ́n láwọn ò fẹ́ Fúlàní cattle colony mọ́ ń wo bí wọ́n á ṣe responding sí ti Fúlàní Ruga settlement orílẹ̀-èdè Amẹ́ríkà mọ odi sí bọ́dà láàrin àwọn àti Mexico láti blọ́ọ̀kù àwọn refugee tí ń wọlé lọ́nà tí ò bófin mu Buhari ń sílẹ̀kùn tiwa sílẹ̀ ó ní kí Fúlàní tí wọ́n lé lé àwọn Fúlàní tí wọ́n lé lórílẹ̀-èdè tiwọn kí wọ́n máa bọ̀ ní Nàìjíríà orí pínlẹ̀ yìí ló gbolè tọ́gbọ̀lẹ̀ ọwọ́ ní kẹ́yìn Yorùbá mú lẹ́rán o àdúrà tí ò ní túmọ̀ ní kẹ́ mọ́ gba kiri kẹ́ gbàgbé pé ìgbésẹ̀ ló yẹ kéèyàn ó gbé ó kù díẹ̀ tí wọ́n mọ̀ wọ ṣọ́ọ̀ṣì wọ mọ́sálásí kiri Buhari mọ̀ gbọ́ngbọ́n ìtè o ọkọ̀ọ̀kọ̀ yọwọ́ Grace ní last year Aláàfẹ́ ọba yọ ti Fúlàní Ruga settlement ẹ dákun dábọ̀ kí ni ìyàtọ̀ o they are for the same purpose ó kọ wọn lọ́kàn yàtọ̀ síra wọn Buhari fẹ́ gba ilẹ̀ ní gbogbo ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógójì fún àwọn ẹbí ẹ̀ Fúlàní darandaran ẹ dákun ṣé wọ́n máa pawó sápò federal government ni àbí wọ́n máa jábọ̀ fún state tí wọ́n bá gba ilẹ̀ lọ́wọ́ rẹ̀ kí wàá ní ìpàdé ọlọ́jà pẹ̀lú asínwín Fúlàní darandaran ṣe bísínẹ́sì tiẹ̀ ìyẹn ṣe wá kan wa òkú ṣe papọ̀ mọ́ ìyàwó òkú òrè tẹ́ ìyàwó ọgbà ṣọ́ọ̀ṣì lọ́nà àwa àti Fúlàní kì í ṣe mọ̀lẹ́bí kí kálukú ṣòwò tiẹ̀ lọ́tọ̀kọ́ mọye èrìtọ́ jẹrin kàkà kékeré wọn ṣàkápọ̀ ẹkùn oníkálukú ọ̀yàsọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣe ni kí kálukú ọfọ́mọ tiẹ̀ lọ́mù gbogbo ìjà tó bá yẹ kájà lórí ọ̀rọ̀ yìí ni ká mọ̀ fi falẹ̀ àwọn ọmọ pẹ̀lú àwọn tí ń bọ̀ lẹ́yìn wa wọn gbọ́dọ̀ tún bá wàhálà Fúlàní darandaran ńlẹ̀ á filẹ̀ wa sílẹ̀ fún àrọmọdọ́mọ tiwa ní ìdí ni pé àwọn baba ńlá wa fi ilẹ̀ fún wa ní torí ẹ̀ lọ́jà máa pera wa lọ́mọ onílẹ̀ àbí ṣòkòtò ní jogún òdì ọmọ ní jogún bàbá ikú tí ọ̀pájà ní fámú o wọ́n ní ọlọ́rìí mẹ́kàn wá kó wá fi bọrí bí gàdá bá já ìwo ní tẹkùn bàálù Buhari fẹ́ ba tẹ̀sán Yorùbá jẹ́ kékùrọ̀ Fúlàní ó lè ba àdàdí ẹ̀yàn this one is battle to finish o káyà mú mógun Fúlàní tá a fẹ́ jà tẹ́lẹ̀ ṣe bí wọ́n jí wa gbé wọ́n fipá báwọn ìyàwó wa lò pọ̀ là ń bínú sí tẹ́lẹ̀ wọ́n sì tún fi ẹran jẹ oko wa
ogun ti Ruga settlement yìí ló sì kejì o. mínà ọ̀bá tán lásọ ẹ̀jẹ̀ kéfèé kánná sílẹ̀. ijó ojú ogun ò ṣe fi gbogbo ara jó. wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ ọlọ́jọ́ kú rẹ̀ ìpè. ọjọ́ kú rẹ̀ ti pé ọ̀ ń yẹ ní. bínà bá fẹ́ kú imú fínfín dání ni o. gbé bọ́ọ̀dì ẹ bàbá go slow gbójú ń bẹ̀. ilẹ̀ Yorùbá kì í ṣe fẹ́ràn kù. oníṣó ti fi so rẹ̀ ṣẹ̀bẹ́. ojú ta tè èpo jẹ́. ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ má wo ọ̀rọ̀ yìí níran o. ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹ̀yin aráàlú ojú làlá kan fi sọ́rí. bẹ́ẹ̀ bá ṣèṣì rí Fúlàní tó fọkọ́ sọlẹ̀ ń bè kan ẹ má wulẹ̀ pariwo. ẹ̀tọ́ tó bá yẹ ni ká ẹ ṣe fún wa. torí bàbá kéke bọ́mọ yẹ ẹni lójú ọba kan ò ní bẹ̀rù ẹni o. ṣebí torí ajá òde ni kì í jẹ́ káká ti lélẹ́yìn. torí kéṣù ó lè bá àtúpò kẹ̀sí ni lẹ́nu la ṣe fi ọwọ́ wé náà rẹ̀. mo ṣe bí torí ọ̀la la ṣe sọ ní lórí. ṣé Buhari ò tiẹ̀ ló ní mọ̀ràn gidi ni. àbí lóòótọ́ ni pé tí ẹ di ikún létí ìfura ni kún ní. bọ́ bá di tí inú tó di tòde só tún fọ́ lójú. kò rí body language Yorùbá ni. pé gbogbo tó bá ti jẹ mọ́ grazing ranches cattle colony àbí Ruga settlement Yorùbá ò ní interest nínú rẹ̀. àrílẹ̀ kankan yàkalẹ̀ fẹ́ràn kú afẹ́fẹ́ tiwa dáko ni. ó ṣe wo ni làásèmọ́lé ẹni. ìbá àwú kó fi tan ẹlẹ́dẹ̀ jẹ sáàrì. ẹlẹ́nu rírùn lọ́la mọ̀ yá o. abẹsẹ̀ tí ń rìn màá jó bàbá rẹ̀ lọ́sàpọ̀ nílùú. eégún tó jó fógún ọdún tí ò rówó mú wálé tí ò sì tún lérò lẹ́yìn. ọ̀tọ̀ ká parú eégún bẹ́ẹ̀ tí ká gbé gẹ̀lẹ́dẹ́ lárugẹ. ọ̀dà náà sí dandan ni. wòkòwò kó sì fẹ́ kú lé àlè. ilẹ̀ wa tutù ọ̀ ń dá wọn lọ́rùn ni. ojú Buhari òkú ò nílẹ̀ wa. ojú ìmọ̀lẹ́ rẹ̀ òkú ò lọ́tí. ó bímọ tán sọ ní mòtíyá. ọkàn àgbàgbọ́ rẹ̀ òkú ò lóró. wọ́n ní ó mú ọkọ̀ sàmìwá onírúláńdì ni. bẹ́ẹ̀ fèrè ojú lẹ fèrè o. àwòmọ́jú lẹkùn ó wẹ yí òkè. bọ́ ọ bá gbọ́ kó òjòyà kan ni. bẹ́ẹ̀ bá fa gbùrùgbùrù ọ̀fà gbòòrò. igbó fokùn okùn ọ̀fà lẹ́lẹ̀. ẹ jẹ́ kájá tó ti sùn yìí ó sùn jẹ́jẹ́. ìpínlẹ̀ Benue nínú wọ́n ní àwọn ọgbà gómìnà wọn nínú Ruga settlement. Gentlemen of the press, it has become necessary to make the position of the government and people of Benue State abundantly clear on the Ruga settlements for herdsmen being implemented by the federal government across the states, including Benue. A few weeks ago, the Director of Federal Ministry of Agriculture, with his team in Benue State, informed officials of the State Ministry of Agriculture that he had received directives from the ministry's headquarters, Abuja, to establish Ruga, which means Fulani settlements in parts of Benue State. The director stated that the local government areas selected for the Ruga settlements were Otupo, Taka, and Ukum. The permanent secretary, Benue State Ministry of Agriculture, drew the attention of the director and his team to the open grazing prohibition and ranches establishment law 2017 being implemented in the state. When they were also reminded about the Land Use Act, which confers on the governor the powers to administer lands in all parts of the state, officials of the Federal Ministry of Agriculture left with a promise to relay the message to their headquarters. They surprisingly returned a few days later with contractors to commence work on the Ruga settlements. We find the approach of the Federal Ministry of Agriculture not only as a gross violation of the ranching law, but also as an insult to the sensibilities of the entire Benue people. It could be recalled that the people and government of Benue State rejected cattle colonies
and still reject the policy in whichever robes it is disguised. Governor Samuel Otom made the stand of Benue State known during the unveiling of the Livestock Development Program in Abuja last year. He stressed that Benue State would embrace the policy only if it supports implementation of the Open Grazing Prohibition and Ranches Establishment Law 2017. The governor also insisted that Benue State has no land for open grazing of cattle, and he restated that ranching is a lasting solution to the incessant herders and farmers crisis, which the country ought to embrace. Governor Otom made similar presentations at different fora to buttress why open grazing of livestock is not feasible in a densely populated country with over 200 million people. During the National Council on Agriculture Summit, which took place in Owerri, Imo State, in April this year, the Federal Ministry of Agriculture attempted to impose Ruga settlements or Ruga settlement patterns on the states, but the Benue delegation seized the opportunity to remind the summit that Benue State has a law on ranching which has phased out open grazing. No one at the summit put forth an alternative method of animal husbandry to counter the state's presentation. It could also be recalled that the National Economic Council, NEC, had also unanimously adopted ranching as the best method of livestock breeding for the country. It is therefore shocking to see the federal government turning around to establish Fulani herdsmen settlements in some states, including Benue, contrary to the position of NEC. We wish to remind those pushing for Ruga settlements that the Constitution of the country gives states the right to make laws for the governance of their people. Any attempt to subvert such right is a direct attack on the Constitution. Those behind such a move are clearly enemies of peace and progress. The government of Benue State is willing to support cattle owners to establish ranches as stipulated by the law prohibiting open grazing. We, however, wish to reiterate that Benue State has no land for grazing reserves, grazing routes, cattle colonies, or Ruga settlements. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ìpínlẹ̀ Benue láwọn ò láàyè fún Ruga settlement kí ló dé tíjọba àpapọ̀ kó màálù wọn lọ sínú igbó Sambisa àyè kúkú pọ̀ níbẹ̀ ń rẹpẹtẹ mélòó ni wọ́n lò nínú ilẹ̀ tó tẹ́jú 686 square kilometres 6.8 million hectares 68 million plots of 100 feet by 100 feet tó jẹ́ pé màálù márùn-ún péré yóò lè dúró lórí plọ̀tì kan. That means ó lè gba màálù 340 million. Kí wá lè yọ wá lẹ́nu sí o. A jẹ́ pé bí ìpínlẹ̀ Benue lọ làwa náà lọ. Bí bẹ́ẹ̀ bá kọ́ ntọ́sẹlẹ̀ ní Ghana yìí ni yóò padà ṣẹlẹ̀ o. Ẹ fojú yẹn ló ń jẹ wo ntọ́sẹlẹ̀ ní Ghana o. Ìjọba ní kí wọ́n máa kọjú ìbọn sí màálù tí wọ́n bá ti rí. Tó o bá ti rí màálù kò níbọn wo bí wọ́n ṣe pa màálù kalẹ̀ rẹpẹtẹ. Báwa náà ó ṣe ṣe nu wo. Orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ti Fúlàní o. Ntí ìpínlẹ̀ Benue ṣe làwa náà fẹ́ ṣe. Ntí ìpínlẹ̀ Benue sọ làwa náà sọ. Àbáwọn gọ́fìnà wa ò yiri ẹ̀ wò. Ẹ̀yin gómìnà wa ní South West. Mo ní bóyá ká gbé kọmitì kalẹ̀. Ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ sáà lè gba ẹlẹ́gbà. Fáyẹmí lè fi lọ̀ wọ́n lẹ́kìtì wò náà. Àkókò mẹni tí wò. Akérédolú lè bá wọn wálẹ̀ l'Ondo State. Oyètọ́lá bò ní lọ́sùn. Mo jẹ́rìí Ṣèyí Mákindé kò jẹ́ sánsọrú ẹ̀ sọ̀rọ̀.
Dàpọ̀ Abíọ́dún Alfa àfi bí Sanwó-Olú ọ̀bà fún ẹ lórí omi kò sílẹ̀ Ruga kankan ní Lagos State rárá. Tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ẹyẹ ò ní fò kẹ́yẹ ọmọ bà. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pé kó àfaradà o, àánú Ọlọ́run alààyè ò ní fi wá sílẹ̀. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Gbọdọ tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún, a tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kàn sí iléeṣẹ́ Gbọdọ. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá, ẹ kàn sí iléeṣẹ́ Gbọdọ Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí, ẹ kàn sí iléeṣẹ́ Gbọdọ Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Gbọdọ Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Gbọdọ Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Gbọdọ Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Gbọdọ Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì àpapọ̀ ara ẹ̀ á máa kú, kí ló fà tápapọ̀ ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà á? Ó ṣeé ṣe kó jẹ́ asthma ni, ó ṣeé ṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeé ṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Gbọdọ last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Gbọdọ,
it can never be like Gbọdọ. I used to tell you, health is something to be treasured. Ire o. MDT Clearing Freight and Logistics. Iṣẹ́ wọn dára, wọ́n ta sánsán, wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé, bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia, lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé, àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing. Ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò. Iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ìkẹjà, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Àwíkòǹkò Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Àwíkòǹkò Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Àwíkòǹkò Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Àwíkòǹkò Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Àwíkòǹkò Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò. Ẹ sọ̀scribe sí YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò. Ẹ wá èdè Yorùbá TV, akọ́mọlédè Yorùbá TV. Ìkórìtà kò yé mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjùwà ṣe o.